ẹ jọ̀ọ́ kí ni ìtumọ̀ àtúbọ̀tán o? Àtubọ̀tán. Kí ni ìtumọ̀ àtubọ̀tán? Àtubọ̀tán, àtubọ̀tán. Torí mo rántí nǹkan kan. Ọ̀rọ̀ àtubọ̀tán yìí ó ti dàbí àsọjẹ ọ̀rọ̀ létí àwa ọmọ ayé òde òní. Ṣùgbọ́n àtubọ̀tán ó jẹ́ eléyìí tó lágbára ní ojú àwọn àgbàlagbà ayé àtijọ́. Nítòótọ́, àwọn kọ̀ọ̀kan nínú wọn wà tí àwọn náà ń gbé ìgbésí ayé tí ò bẹ̀rù àtubọ̀tán. Ṣé ẹ mọ̀ wípé lọ́pọ̀lọpọ̀ ìgbà ara nǹkan tí máa ń di àwọn olówó láyà òhun ni wípé kò sátubọ̀tán kankan mọ́. Owó tó wà nílẹ̀ yìí kọjá tí àtubọ̀tán kan lè ṣẹlẹ̀. Ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ ni pé ẹni tí ò lówó lọ́wọ́, tí ò sì ní agbára àti lè ṣiṣẹ́ owó, tí ò dẹ̀ ṣiṣẹ́ owó kankan lẹ̀ tó fẹ́ jẹ lọ́jọ́ alẹ́, tó wá di pé ń tọrọ jẹ, òhun ni àtubọ̀tán. Lójú àwọn kan, àtubọ̀tán nìyẹn. So torí ìdí èyí, tán bá ti wá lówó lọ́wọ́, tán rí dúkìá ńlẹ̀ tó pọ̀ rẹ́gẹdẹ, tó jẹ́ pé nígbà tán sì léegun lára gan-an, wọ́n ti ń fi ọ̀pọ̀lọpọ̀ ìgbà sinmi ńgbà míì tó jẹ́ pé owó tí ń wọlé fún wọn látara àwọn nǹkan tí wọ́n ti nílẹ̀ gan-an kì í ṣe kékeré. Ọkàn wọn balẹ̀ níbi tinú Bíbélì wípé nísìnyí báyìí a ti wá dá oko, a ti wá ní oríṣiríṣi àwọn èrè oko, ká máa jẹ ká máa mu ló kù báyìí. Ṣùgbọ́n tinú Bíbélì yẹn ṣẹ mọ̀ pé Ọlọ́run kọ sí pé wèrè onílá ó gbẹ̀mí rẹ̀. Nítòótọ́, àbámọ̀ òhun gangan ni wọ́n ń pè ní àtubọ̀tán. Àtubọ̀tán a máa dé báàyàn nígbà tí èèyàn sì léegun, ìgbà arúgbó téèyàn ò lágbára mọ́ nìkan kọ́ ni wọ́n ń pè ní ìgbà àtubọ̀tán fẹ́dàá. Ṣẹ mọ̀ pé o lè ṣe dáadáa kó o tún kábàámọ̀ pé ǹbá mọ̀ kí n ṣe dáadáa jù báyìí lọ. Ǹbá mọ̀ kí n ṣe dáadáa jù báyìí lọ. Àsìkò tó ń kábàámọ̀ yẹn, ṣo mọ̀ wípé kò sí oore ọ̀fẹ́ fún ọ mọ́ láti tún ṣe dáadáa sí i, ló fi rò pé ká ní pé mo bá mọ̀ ni, ǹbá ṣe dáadáa jù báyìí lọ. Àtubọ̀tán kan nìyẹn. Nǹkan tí àtúnṣe ò ṣeé ṣe sí mọ́, tó jẹ́ pé àkókò tó o lè ṣe nǹkan yẹn, tó o lè ní nǹkan yẹn, ó ti bọ́, àtúnṣe ò ṣeé ṣe mọ́, òhun ni àtúbọ̀tán nǹkan kọ̀ọ̀kan nínú ìṣẹ̀mí ayé. Bóye tèmi ṣe gbé nù o. Òye ẹlòmíì lè má gbé bẹ́ẹ̀ o. Bóye yín ò bá gbé bẹ́ẹ̀, lórí ìkànnì Gbẹ̀du Èdè wa yìí, mo fẹ́ kí á jọ máa kẹ́kọ̀ọ́ látara ara wa ni o. Èmi fẹ́ ẹ̀kọ́ látara ara wa ni o. Because èmi nífẹ̀ẹ́ sí èdè Yorùbá púpọ̀. Mo dẹ̀ fẹ́ gbọ́ gan-an. Tó jẹ́ pé tí n bá tiẹ̀ ní pé mo gbóyìnbó láyé mi, bóyá kí n gbọ́ bí 2%, tó jẹ́ pé bóyá bí 20%, tó jẹ́ pé 80% tó kù, tó jẹ́ pé Yorùbá ni mo fi gbọ́, tí mo gbọ́ tán yányán. Mi ì fẹ́ kí nǹkan kan máa dàbí kùrukùru lójú mi nípa èdè Yorùbá. Kí ni àtubọ̀tán? Àbámọ̀ tí í gbẹ̀yìn ọ̀rọ̀ náà ná ń pè látubọ̀tán. Èèyàn tó wólé àìsàn nìkan kọ́ ná ń pè látubọ̀tán. Bóyá lágbájá ti wá ṣiṣẹ́ rí, ó ti ṣe ìranù rí, ó ṣe kíní kan mọ́ra wọn, kíní kan lágbájá ti ṣe ìranù rí, ó ti gbé ṣàwo rí, Ọlọ́run bá dá a gúnlẹ̀, ló bá ní stroke. Ó rí, àtubọ̀tán ti dé lọ́dọ̀ rẹ̀. Ṣẹ́lòmíì tó ṣe dáadáa, tí ò ṣèranù,
ṣé kò ní stroke ni? Àwọn kan lè sọ pé ṣèbí irú àwọn èèyàn tó ṣe dáadáa sí yẹn wọ́n sì máa ń ṣúgbà rẹ̀. Ẹ dúró. Lójú àwọn ènìyàn tí wọ́n ń wò ó lọ́ọ̀ọ́kán, ó ní wọ́n ti rò pé a tiẹ̀ dúpẹ́, ó ń rẹ́ni ṣúgbà rẹ̀, ó tọ́jú ọmọ, ó tọ́jú ìyàwó. Àwọn ìyàwó náà sì mẹ̀san oore lónìí, wọ́n ń ṣúgbà rẹ̀. Ṣùgbọ́n lọ́kàn titi ẹ̀, inú rẹ̀ ò ní dùn. Àìmọye ẹ̀gbin ni ó máa rí. Ká fẹ́ dìde pa gan lójijì nígbà míì gan ká má lè dìde. Ká ṣẹ̀ṣẹ̀ máa retí pé ẹnìkan ń bọ̀, ká máa pè é pé mò ń bọ̀ sá o, má bínú sá, mò ń bọ̀ sá o. Ẹ̀yin á mọ̀ pé Ọlọ́run. Òun náà máa wá di pé tí ǹ bá réèyàn, ìn lè dìde. Ìdágúnlẹ̀ àìsùn lójú tèmi àtúbọ̀tán kọ́. Àtúbọ̀tán kọ́. Ṣùgbọ́n n tèmi kàn lè sọ ni pé ká máa ṣe dáadáa. Tó jẹ́ pé nǹkan tá a bá mú wá, a ní máa rí bí àtúbọ̀tán burú lórí ìgbésí ayé wa. Ká máa ṣe dáadáa. Ní gbogbo ibi ká máa ṣe dáadáa. Ní gbogbo ibi, mo tún sọ, ká máa ṣe dáadáa. Torí pé oore ṣe kárí mi nígbà míì lójú ẹ̀dá ènìyàn ló ti jọ oore o. Lójú adẹ́dàá, aṣẹ̀dá, Ọlọ́run lọ́kàn rẹ o. Ná fi máa ń sọ wípé mo ṣoore kò gbè mí. Ó lọ́wọ́ kan ìkà nínú ni o. Ọlọ́run kì í ṣọba ìkà. Ní ṣókí, àtúbọ̀tán, ìgbà ogbó kó làtúbọ̀tán, ìgbà àìsàn kó làtúbọ̀tán, ìgbà ìnira kọ́ ná ń pè látúbọ̀tán o. Àtúbọ̀tán gangan tá a lè pè ní àtúbọ̀tán, orí ẹ̀mí ló wà. Mo rántí bùrọ̀dá mi kan, wọ́n sọ nǹkan fún mi. Wọ́n ní tí mọ́tò bá lásídẹ́ǹtì, tí dírẹ́fà tó wa mọ́tò yẹn ò bá kú, bóyá wọ́n gbé lọ ilé ìwòsàn, wọ́n tọ́jú ẹ̀, ara ẹ̀ yá. Wọ́n ní ẹ lọ bá ẹbí léèrè kí ló ṣokùnfà tí mọ́tò yìí fi lásídẹ́ǹtì o. Tó bá ní pé kò tiẹ̀ yé òun, wọ́n ní irọ́ ní ń pa. Mọ́tò kan ò ní lásídẹ́ǹtì láyé kí n tó ṣẹlẹ̀ ó má yé dírẹ́fà tó wà á. Ẹbí rẹ̀ ti pọ̀ ńbẹ̀ ni ò jẹ́ ó fẹ́ jẹ́wọ́. Ohun tó ń pè látúbọ̀tán, orí ẹ̀mí oníkálùkù ló wà. Ẹlòmíì ń rìn káàkiri, tí ń sáré kiri lónìí, ó sì léegun, ó lápá, ó lẹ́sẹ̀. Àtúbọ̀tán, ìgbé ayé tó ti gbé láwọn àsìkò sẹ́yìn, òun ló jẹ́ ó máa dààmú kiri. N tó ń pè ní feedback. Ọ̀lẹ fàárọ̀ jápàlà. Ó wá ń farúgbó ara, ó fi ń sá kolobá káàkiri. Nǹkan tí ènìyàn bá ti ń kábàámọ̀ rẹ̀ lórí ẹ̀mí ara èèyàn fúnra èèyàn wípé èmi mo dẹ̀ fa kiní yìí o, tí ò ṣeé sọ ọ́ ta, àtúbọ̀tán nǹkan yẹn ti dé nu. Lójú tèmi, ìtumọ̀ àtúbọ̀tán nìyẹn o. So àwa tá a máa ń lo àtúbọ̀tán, tá bá rò pé kò sí tí àtúbọ̀tán kankan tó bá fẹ́ rí àtúbọ̀tán tó burú, ṣe dáadáa kó o sì mójútó ọ̀rọ̀ ayé ara rẹ. Ẹ ṣeun o.